Ẹni àwí fún ọba jẹ́ ó gbọ́, ẹni àsọ̀rọ̀ fún ọba jẹ́ ó gbà. Má ṣe ti padà wá rùn ún lọ́wọ́, ìgbẹ̀yìn lódò lókun àdá. Ó mà ṣe ó ti padà wá rùn ún lọ́wọ́. Ó mà ṣe ẹni àwí fún ọba jẹ́ ó gbọ́, ẹni àsọ̀rọ̀ fún ọba jẹ́ ó gbà. Má ṣe ti padà wá rùn ún lọ́wọ́. Jọ́ torí Ọlọ́run àdàtọ̀ ìta ló mú kọ́ọ̀dù nù ẹ̀. Mi ò mú kọ́ọ̀dù yẹn. Jẹ́ túbọ̀ jẹ́ òjáde ó sọ fún mi pé ó mú kọ́ọ̀dù. Mi ò mú chájà yín náà. Ó mú chájà olórí burúkú tó bá láǹtí ẹ̀ kan ya gbòlúgí. Lọ́n yọ ẹ́. Kọ́ọ̀dù yóò sínú báàgì mi náà. Ṣé o rí i? Ipò mi wàá rí kọ́ọ̀dù inú báàgì ẹ̀ kò sọ pé wọ́n kọ́ ló mú o. Mo jáde lọ báyìí. Tí n bá fi máa dé jẹ́ kí n bá kọ́ọ̀dù mi lẹ̀. Pọ́sí àti mọ́mísí á ń lá èmi àti ẹ̀tì wà ní problem. Jẹ́ kí n bá kọ́ọ̀dù mi lẹ̀ mo sọ fún ẹ. Àdáni dúdú méjèèjì mọ́ lọ́sẹ̀ tèmi lọ́dá dúdú gbèsè. Ó bí mo múre ilé mi kò ṣàìgbà bí mo bẹ̀rẹ̀ bí mo múre ilé mi kò ṣàìgbà àtótó ilé mi kò ṣàìgbà bí mo bẹ̀rẹ̀ Ẹ kú òde. ẹ kú sẹ́ o ẹ̀yin náà ẹ kú sẹ́. Ilé mi àṣà ìgbà. Sẹ́rí àwọn olóyin gan ìmọ̀ tẹ́lómi mọ̀ rò wọ́n kàn rori báyìí tẹ́ bá rori fún yàn báyìí wọ́n sì kọ́ ni àwọn èèyàn ó sì máa fẹ́ Ọlọ́run yọ yàn lọ́wọ́. Wọ́n sọ pé tí mo ṣe rí o ò rí ke tí mo gbélẹ̀. Sẹ́tọ̀ ìgbé mọ̀ tẹ̀mọ́lẹ̀ ẹ má bínú ó ní un ní tí ṣé ní tí àbá ti gbọ́ orin báyìí nǹkan ó ti lọ́nà. Má wà wèrè o tó bá yẹ máa ládé bí n pé túndé o. Sẹ́ẹ̀rí ẹjọ́ sọ̀rọ̀ mi tí wọ́n bá bí yín rè tí wọ́n bí yàrá yà yín rè kí máa gómìnà kẹ́tù wá dàgbà. Sẹ́ẹ̀rí àmọ́ iye tá a fi gbẹ́rù yín o àmọ́ iye tá a fi gbẹ́rù yín o. Sẹ́ẹ̀rí ọdún kò ní jẹ́ ìyá ṣé olórí èmi nù mọ̀ ìgbà náà kì í ṣe kí wọ́n fi bẹ́ẹ̀ gbà lóko. Yín fọwọ́ bá yín sẹ́ẹ̀rí bẹ́ẹ̀ ṣe wà yìí fọwọ́ bá yín ni èmi ọ̀ràn yàn. Èmi Adébímpé ó gbórúkọ tó ń pè. Ẹ̀dùn sẹ́fẹ̀ bọ́ báyìí kí ló ní ìyá tó bí ọtí òrò ọ̀rọ̀ ayé. àti padà báyìí ọlọ́wọ́ mo fà yín lọ́lọ́lọ́. Lọ́pẹ́ ìyá rẹ̀ wálé ẹ̀jọ̀ ra rẹ̀ olórí yóò ló wò èmi kí nǹkan bàjẹ́ òkú. Mami. Kí ló dé? Bọ́lájí, níbo ló ti ń bọ̀? Kí ló ṣẹlẹ̀? Bàtàdà. Àti olórí burúkú kan tí wọ́n bẹ́ẹ̀ lábẹ́ pé àmì ìdẹ́mi pé wo ìyá wọn sọ wọn. Ṣé bàmí ni mo rán? Ẹ wò kan mo pọn mi nídìí odò mi mo dẹ̀ ń kọrin mi jẹ́jẹ́ mi mo sì gbómi mi mo fẹ́ mọ̀ bọ̀lé wọ́n bá sọ pé dandan kí n mọ̀ bá wọn pọn mi sọ fún mi lówó oúnjẹ rí. Ayé rádaràdà. Bíi pé náà ọmọ odidi èmi lẹ́kṣọ́rà ní àdúgbò wa yìí. Bí mo ṣe ṣe mi. Bí ìbá ṣe pé bóyá mò ń jáde lọ ó ní ò jẹ́ kémi àti ẹ̀ka ti jọ lọ ọbẹ̀ ní wo jẹ́ ń darí dé ó yà wọlé lọ. Ṣé nǹkan tí a lè jẹun lé wa. Wọlé lọ náà wàá rọ́njẹ ń bẹ̀ jẹ́ ń dé. Ó mà ṣe ẹni àwí fún ọba jẹ́ ó gbọ́, ẹni àsọ̀rọ̀ fún ọba jẹ́ ó gbà. Má ṣe ti padà wá rùn ún lọ́wọ́, ìgbẹ̀yìn lódò lókun àdá. Ẹ wo ẹjọ́ ọmọ yín ni mo wá fi sùn bíi pé ọmọ yín gangan ẹjọ́ rẹ̀ mo wá fi sùn. Kí ló ṣe máa. Ní àtàná gan ló ti yẹ kí n wá fẹjọ́ sùn yìí ṣùgbọ́n mo jáde mi ò jẹ́ ilé wa. Mo rán ọmọ lómi kó lọ pọn mi wá. Ọmọ yín ó bá ọmọ mi lódò níbi tó ti ń pọn omi. Ó wá ní kó ọmọ tèmi máa bá òun pọn omi. Ṣé kò lọ́wọ́ tí ó fi fa omi ni? Ó wá bẹ̀rẹ̀ sí ní na ọmọ mi ó bẹ̀rẹ̀ sí ní kó ní bòǹbò. Ó na ọmọ yẹn ó na odidi ọmọ èmi lẹ́kṣọ́rà. Ó na ọmọ mi ó na yìtìyìtì ní tó jẹ́ wípé omi ni mo fi ń ba ọmọ yìí lára tí mo fi ń bà á lọ́ra. Ẹ wá bá mi kìlọ̀ fún gidigidi
kí gbàdógbàdó kó má gba owó àgbàdo lọ́wọ́ rẹ̀ torí wípé adìyẹ ló ti ń tàn lọ́wọ́ adìyẹ ló ń tàn lọ́wọ́ báyìí o. ẹ má bínú ìyá wa ẹ má bínú ẹni dáàmú ẹ dákun ìbá sọ̀rọ̀ tó bá dé ọmọ náà bá ń jíṣẹ́ fún wa wá wò ẹ dákun ẹni dáàmú ìjọ torí ọlẹ́wọ̀ tèmi. ẹ kìlọ̀ fún ọ ẹ kìlọ̀ fún gan gidi ẹ má bínú mo bọ̀ wá ọmọ náà ṣe o lọkùnrin lọmọ yìí garawo ló fẹ́ mọ̀ dá ganan nígbà mo bí wọn ṣe báyìí òní lọ́tún òní lósì bí ẹkún àkọ́kọ́ jẹ sí èní filélẹ̀ fún ìpè báyìí kó kúkú di lẹ́mú kóhun àti bàbá rẹ̀ mọ́ gbé ẹ ta ló jọ gánú èmi àti bàbá rẹ̀ ẹ wá gbà mí kí ni kí n ṣe. ó mà ṣe ẹni àwí fún ọba jẹ́ ó gbọ́ ẹni àsọ̀rọ̀ fún ọba jẹ́ ó gbà má ṣe é ti padà wá rùn ún lọ́wọ́ ìgbẹ̀yìn lódò lókun wàdá ó mà ṣe ó ti padà mo rán sí ọsàn fún ẹgbẹ́ ẹ̀sẹ̀ wà ẹ̀yìn ọmọ ẹ̀ wọ́n ti bá yín ṣeré ju àbí. ẹ má bínú mọ́ ẹ̀dá ti skul bọ̀ ni ẹ má mọ̀ gbé mi ṣe pé mi. àwọn àgbẹ̀ àbí kí n fún ẹ lẹ́fìtì lẹ́yìn jú. kí ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ ń bí kí ló ṣẹlẹ̀ báwo ni ọkọ mi ká sí kí ló ṣẹlẹ̀. àwọn ọmọ ẹgbẹ́ ni báwọn ra Islam. kò ní lè sọ bẹ́ẹ̀ mo jẹ́rìí ẹ̀ China biz lélẹ́yìn náà. ẹ lè sọ pé kó bá yín ra Islam náà. bọ̀tí yẹ́ ń bẹ gan ṣá o kàn rí mbà mò ń bọ́ ọmọ wí òun wú bọ̀ pé wà sọ pé pàṣọ ń bíbà ẹni tá ni wọ́. mo ń bọ́ ọmọ wí òun sọ fún mi pé mi ò lè rán ní nǹkan. ò ní lè bá wí iṣẹ́ òmò mi ni. mo wà á mẹ́rọ pọ̀ nù wàásù òsì ń bẹ̀ jẹ́ kí n rí ẹ̀ sọ sáyò ni. èmi Adébímpé. ṣé òun kọ́ṣẹ́ lọ́wọ́ ni àbúyẹ ṣe bẹ̀rẹ̀ kí ló ṣẹlẹ̀. ṣé mi ló máa ń gbé sí mò ń kọ́ṣẹ́ lọ́wọ́. pé kí n gún ya ẹlẹ́yin ju lẹ́fìtì kí n fi ráìtì ilẹ̀ ní ṣá. èmi Adébímpé jọ ń torí Ọlọ́run ṣé ìmúra mi ló fi ń judge mi àlàyé má lọ bẹ́ẹ̀ o àlàyé má lọ wá o ṣòfẹ́ máa ń tà mí àlàyé ṣé kí n máa fi left náà ni. àmọ́ nà ẹ pa mo bẹ́ gan sa tọ́wọ́ yẹn bá bú òkè mi níjú wa lẹ́mu wa sẹ́kúfẹ́ ọmọ mo fọ́ sẹ́kúfẹ́ pa sẹ́mi ló ọmọ o dúró nínú abẹ́tẹ̀ mi sẹ́kí jẹ́kí kú ọmọ mo fọ́ o. kí mo lè fi máa inú dẹ̀ ń bí mi. ọmọ sẹ́yìn ẹ̀ sọ́ọ̀kì gbọdọ̀. ó yá jáde tó. ó fẹ́ wáyé làwọn kò lọ lálẹ́. a ní kó jáde tó kó wọnú mi. mo ní kó wọnú mi tó kí n dúró. o bẹ́ẹ̀ gọ́sẹ̀. àlàyé má máa ṣe bí bẹ́ẹ̀ sẹ́kà fún ẹ. má máa ṣe bí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ sẹ́kà fún ẹ. àníṣe má máa ṣe bí ọmọ mi ò bẹ́ẹ̀. o dáná o abẹ́tà mi ló wà o máa fún ẹ pánú. orí máa ń kan mí tí máa ti ń rí já inú mi máa ń dùn. ọmọ ó dà kó dààmú wọn kílẹ̀ fún ẹ ní òde yẹn àti èmi ni kò fèsì ó yá àlàyé ẹ́ńtà mi. mo ní kó ẹ́ńtà mi kó ọmọ bó ṣe jẹ́ ọmọ mi. Adébímpé wàhálà abojú yẹ ọmọ ìfẹ́ máa ẹ́ńtà mi ní ṣá kí ló ṣẹlẹ̀ ṣé òun wá ẹ̀mí tó bẹ́ẹ̀ fi gbọ́kọ́ mú fún ìyá ẹ̀ ó ní wò tán àìjẹ́. tó bá gbọ́kọ́ mọ́ lójú bá lọ gbẹ́. iye ẹ̀ṣọ́ ti bóòdì fún yẹ. bóòdì kárí náà. ó yẹ tó fi gbọ́ tírírín ṣé o ti gbọ́ tààràrà wà wò ojú ẹ̀ bá ojú ẹ̀ bá kókó wò. ẹ ká sọ o mọ́mí mi pé jáde ní pé kéèyàn lé ní. ẹ káàsán o. ẹ káàsán ẹ rásán ẹ káàsán o. sista kejì ẹ káàsán. ẹ mọ wọn òun ọba tẹrí wábí lónìí wọn fi jọ ọmọ yín sùn yín ni ọmọ tẹ ibi tẹ ẹkọ ẹ ń pè níbi pé kò bí kankan fún yín o òṣì gidi ló bí fún yín wọn ṣọ́ọ̀bù mi lájẹ yẹn jẹ ìwọn ṣọ́ọ̀bù láti mẹ́ta jà mí ọlọ́dẹ ọlọ́fẹ́ ra jà ǹjẹ́ kí lọ́fẹ́ ra ọlọ́fẹ́ ra símọ̀ ẹ̀dá kò sí mọ̀ ta símọ̀ ṣé mọ̀ ta rẹ́gà sí mọ̀ ta gbó àbújá ìsìn ládùúgbò sí báyàn jà rè jẹjẹ mo máa ládùúgbò mi báyàn jà ọmọ yìí lọ́fẹ́ fún mi wà láàsì láàárọ̀ yìí wọn àfẹjọ rẹ̀ sùn bá mi bẹ́ẹ̀ torí Ọlọ́run ni bẹ́ẹ̀ ni bíi pé yín tẹ ẹjú tẹ ẹ̀kọ́ bàbá òfòtò bímọ ìyá tí ọkọ ọmọ rẹ̀ ẹ má bínú. mi ìbínú náà fi àfẹjọ sùn yìí. ẹ má bínú. ẹ kúlẹ̀ dájú. Bímpé wáyé bẹ̀ irú ìbàjẹ́ wo nìyẹn orí mi lórí dúró orí bí mo bá yàn sọ̀rọ̀ ó wá dúró dẹ̀ wọlé bẹ́ẹ̀ yẹn. bọ́bí tí mo wà pẹ̀lú yín kí ló ṣẹlẹ̀. Bímpé ṣé o fẹ́ sọ fún mi pé ọ̀rẹ́ tó dúró yìí. ta ló dúró. lẹ́mi náà. bọ́bí kí ló ń ṣẹlẹ̀ gbé mi débẹ̀ kí ló ń ṣẹlẹ̀. kejì tí a nù. ó ní bí mo ṣe dúró yìí. kejì tí a nù. mo mà kéré lórí ìdúró gan. Bímpé
ó sì yé bẹ́ẹ̀ wípé bí mo yín ẹ̀ lè tọ́. ẹnu yín ọkọ ọmọ yín ìyá àti bàbá tẹ́ bí mo sì tẹ́ bí mo fò tẹ́ lè dá tọ́. ṣo fẹ́ máa na pọ́psí mọ́lé ni pọ́psí ẹ̀yin gan ẹ máa fáwọn ilé àwọn àṣẹlẹ̀ àwọn ilé náà igbó wàsó náà fi nà yẹ ẹ̀ pa. lẹ́mi náà. bóyá bẹ́ẹ̀ mo máa bẹ igbó wàsó ni òkàyé. kódà bàbá mi pé mo kí yín kódà sàgùsàgùdù yín rè tó bá ti dijọ́ mi bá mi ṣọ́ọ̀bù mi kó wá ṣe òrè tó ṣe fún mi lónìí máa ṣe òrè dín fún ọ kódà ó rí pé èmi gan ọ̀rá yìí dáadáa wọn ọ̀rá yìí ò ṣì. kódà mo ti bá wọn ẹ̀ ń wò bínú. màá ní kó fi igbó wàsó náà yẹ ẹ̀ pẹ́ ń gbòòrò. lẹ́mi náà. bẹ́ẹ̀ wọn mọ̀ bí ọ. pọ́sí. ó ti yé mi báyìí wípé ọmọ àbí ikọ̀ àkọ́ ìgbà gidi. èmi náà máa bí ikọ̀. kejì wọn ni bá mi jèrè yẹ mọ́tí mi ò ní jèrè ẹ pọ́sí mi ò ní dúró jèrè ẹ pọ́sí ẹ kú omi ẹ máa bọ́lẹ̀ lórí ìgbẹ́ o torí tẹ bá ti lọ jẹ̀gbẹ́jú ẹ ṣiṣẹ́ kùn ya yín èmi ò fẹ́ o. ó mà ṣe ẹni àwí fún ọba jẹ́ ó gbọ́ ẹni àsọ̀rọ̀ fún ọba jẹ́ ó gbà má ṣe é ti padà wá rùn ún lọ́wọ́ ìgbẹ̀yìn lódò lókun àdá. ó mà ṣe ó ti padà wá rùn ún lọ́wọ́. kò sí tó ń ṣẹlẹ̀ náà lémi tí mi ò sọ fún ẹ. àní kí ló ṣẹlẹ̀ sí Bímpé gbogbo ará ilé ni Bímpé ti bá jà tán kódà kò tó fi mọ́ bẹ́ẹ̀ gbogbo ará àdúgbò pátá náà ti bá jà tán ọ̀rẹ́ káti wá sọ pé àwọn ará ilé àtàwọn ará àdúgbò nìkan ló ń bá jà èwo tó wà ní tọmọ mi tó jẹ́ àbúrò rẹ̀ kódà wọn ò lè mọ́ jà bó ṣe ń ṣépè fún oríṣiríṣi nǹkan ló fi ń lọ. ọ̀rẹ́ sórí Bímpé èmi ò mọ kọ́kọ́ o bóyá wọn ló ṣe nǹkan tó yẹ kó o ṣe fún Bímpé tó fi ń wà tó ń wù yẹn o mo mí pé bóyá ó ń expect nǹkan kan ní kíá ẹ tó yẹ kó o ṣe fún tó o ṣe fún ló jẹ́ kó máa ṣe gbogbo ohun tó ń ṣe yẹn. Bímpé kò sí tí Bímpé fẹ́ tí mi ò ṣe fún un kò sí tó fẹ́ tí mi ò ṣe fún un tán kódà àwọn ẹlòmíì gan máa ń sọ pé bóyá mò ń bà á jẹ́ ni ṣùgbọ́n kò rí bẹ́ẹ̀. tó bá wá rí báyìí mi máa rí mo bá bá sọ̀rọ̀ bó ṣe lọ kó máa gbọ́rọ̀ sí mi lẹ́nu kò sí nǹkan tọ́lọ́run lè ṣe kò dẹ̀ sẹ́ni tọ́lọ́run lè yí padà fìyẹn lẹ̀ fi mi èmi máa rí mo máa bá sọ̀rọ̀ mo sì nígbàgbọ́ pé gbogbo tí n bá bá sọ mo máa gbọ́. báwo wá níbi tó ní a máa lọ. ó mà ṣe ẹni àwí fún ọba jẹ́ ó gbọ́ ẹni àsọ̀rọ̀ fún ọba jẹ́ ó gbà má ṣe é ti padà wá rùn ún lọ́wọ́. mo sọ kankan fún ẹ tó ń ṣẹlẹ̀ lórí ọ̀rọ̀ ọmọ ẹ Bímpé ó ní ọ̀rọ̀ tá a jọ sọ àbí tí mò ń bẹ́ ẹ sọ ṣọ́ ara ìwọ ọmọbìnrin yìí o bá ọmọ ẹ sọ̀rọ̀ kó o bá sọ̀rọ̀ níbi tó ti ń gbọ́ dáadáa. ọlọ́run gbọ́kàn ọmọ yìí fún wa ọkọ mi màmá bá a sọ̀rọ̀ ọlọ́jọ́ yìí padà aṣáálẹ̀ lọ́mọ burúkú fẹ́ kùn pàjẹ́ ẹ kò síbi tá a ti sí. báwo gbàdúgbò ó ti sọ mí lẹ́nu ní ilé rìn ládùúgbò káàkiri dáadáa mọ́ kí ló dé. sórí tí n bá tún jáde tí n bá padà dé tó bá tún fẹjọ́ ọmọ ẹ̀ sún mi àní pé tèkẹ́ yìí sí pẹ̀lú ẹ̀ wọ́n màmá kanra mọ́ ìwọ ni màmá kanra mọ́ ọ̀rọ̀ mi ò jù bẹ́ẹ̀ yẹn lọ ọ̀rọ̀ mi ò jù bẹ́ẹ̀ yẹn. kí ló tún ṣẹlẹ̀ tájọ sọ ọ̀rọ̀ tájọ sọ yẹn ló ń bí mi báyìí mọ́ wọ̀rí tó bá ti bọ́ mẹ́ sọ̀rọ̀ tó bá ti gbọ́ kò sí tó fẹ́ tí ì ní sí fún ọ níwàá ẹ̀sìn sí fún ọ lẹ́yìn ìgbà náà òdì bẹ́ẹ̀ lọ. ọ̀rọ̀ bíi pé mo ti wá sùn ní báyìí o kí mo fẹ́ ṣe sọ̀rọ̀ ọmọ ẹ̀ gan-an aṣáálẹ̀ lọ́mọ burúkú àlè lè fẹ́ kùn pàjẹ́ wọ́n lọ́mọ mọ̀ jẹ́ jẹ̀bi lórí ọmọ yìí o ó ti sú mi o. ó mà ṣe ẹni àwí fún ọba jẹ́ ó gbọ́ ẹni. I'm just tired of it and then let me tell you something today kó má pe nọ́mbà mi because tó bá pe nọ́mbà mi anything ló lè ṣẹlẹ̀. tí mi bá pè mọ́ pẹ̀lú ìfẹ́ adéwálé òde. ló ṣẹ̀mí náà wọn kì í sọ ẹran mọ́ràn kíkọ́ kọ̀kọ̀ pa náà ó dẹ̀ ní oṣù fáìlì dẹ̀ máa wọ́pọ̀ tiẹ̀ síwájú náà. ó kẹ́ ẹ̀kọ́ tó bá ṣẹlẹ̀ gan. mo ló ṣẹ̀mí o tí o fẹ́ kí n parọ́ fún ẹni ṣe fẹ́ kí n máa parọ́ fún ẹni mo ní mo ṣe mú. ọ̀rẹ́ kí ló ṣẹlẹ̀ kọ́kọ́ dìde tí mo ṣe ń wọ yẹn dìde kí ló ṣẹlẹ̀ ọ̀nkú wálé kí ló ṣẹlẹ̀. kò ṣe anything fún yín mo ṣáà mo ṣe mú ni mo ní interest mọ́. interest inú kíni tired of kíni nígbà tí ó rẹ̀ yín ẹja yín tẹ̀ dé epo nù níbo ni kí n képo sí. kí ni ẹ wá kọ wa kí ni ẹ kọ wa. ó dàpẹ́ tí ń ní tọ́ọ̀ṣì ọ̀rẹ́ kí ló ṣẹlẹ̀. mo mọ̀ nǹkan tí mo ṣe fún un ó kàn wá bá mi lẹ́yìn ó lóun ṣe mọ́. mo ń bẹ sọ̀rọ̀ ó fi mí tẹ fún. anyway mo ní nǹkan tí fẹ́ bá yín sọ náà irú nǹkan kan náà lẹ́yìn méjèèjì ọ̀rẹ́ ò kì í yọ̀ rẹ̀. adéwálé o mà ti ń fi mí sílẹ̀ lọ́mọ. adéwálé. dìdìrín ni ẹ gbogbo bíi tí ibà ti mú yẹ ẹ ìmọ̀ sunkún náà yẹ ẹ̀rìn ni olórí bẹ́ẹ̀ kọ́kọ́ ṣì dànù kọ́ wọlé fún mi. ó mà ṣe
ẹni a wí fún ọba jẹ́ ó gbọ́ ẹni a sọ̀rọ̀ fún ọba jẹ́ ó gbà má ṣe ti padà wá rùn ún lọ́wọ́ ìgbẹ̀yìn lódò lókun àdá ó má ṣe ó ti padà wá rùn ún lọ́wọ́. Ṣé wàá sọ pé ojú ń dùn ẹ ò rí ìnáwó kọlù mi? Kí ló dé? Ó máa gbólóhùn kí ló ṣẹlẹ̀ bíi ti báwo? Ojú ń dùn ẹ tó yẹ kó o apologize o tún lẹ́nu. Ọlọ́run ó jayé wípé o ò bá mi ní múùdù lẹ́nu. Ata omi sí mi lára òdèdè odò kí ló ṣẹlẹ̀ máa calm down. Kí ló ṣẹlẹ̀? Orí ìyá ẹ yù ẹ́ wípé nǹkan tó ń ṣe mí kò ṣe mí ṣe ẹ́ ṣùgbọ́n mo sì máa mú ẹ. Ẹ ṣe ń ṣe bí ajá tó fẹ́ búyàn jẹ báyìí. Mo ń gbó bí ajá èmi Adébímpé wàláì onílọ́kì oní bàbá lọ́kì èmi ń gbó bí ajá. Ó ti yé mi ẹ tó fẹ́ kú sí lọ́rùn ló wá. Èmi tí mo fẹ́ kú sí lọ́rùn Adébímpé èmi. Ó mà ṣe ẹni a wí fún ọba jẹ́ ó gbọ́ ẹni a sọ̀rọ̀ fún ọba jẹ́ ó gbà má ṣe ti padà wá rùn ún lọ́wọ́. Wálé ni of course tó bá ti rí nìsín wọ́n ní láìfẹ́ ò dáa mọ́ láìfẹ́ ti worst. Tó ṣe máa bá kú nìyẹn olórí burúkú ara ẹ̀ ó tún ti kan sárù lára obìnrin mi nìyẹn. Ìtẹ̀ yé mi fún. Àbákú la ṣe é gùn ẹ̀. Kódà mo rí báyìí láìfẹ́ ó ti worst. Bọ́ọ̀tì wọ́n gan ó ṣe mí. Kí ni mo ṣe? O tún bẹ̀ ó ń bẹ̀rù ọkùnrin rádaràda. Mo mọ̀ pé fẹ́ ṣì wà lọ́kàn mi gbogbo ìgbà yẹn ni. Mo pé fẹ́ wà lọ́kàn mi. Òun ló mọ̀. Ọ̀rẹ́ mi máa fẹ́ rí ẹ̀. Kí ló ń ṣe? Ọ̀rọ̀ mọ́mì náà ni. Kí ló ṣe mọ́mì? Typhoid ni. Kán lọ treat wọn. Wọ́n ṣàṣọ pé ká ṣà lọ wúwo wá. Bí èlò wá nìyẹn? Ó pọ̀ náà o. Ọ̀rẹ́ Ọlọ́run àkọ́ àwọn ṣe. Agbára Ọlọ́run. Kò sí wàhálà. Ṣé ọ̀rẹ́? Lálàánú àwọn aládùúgbò wọ́n lè máa sọ̀gbọ́ owó. Alónílẹ̀ ẹ̀kẹ́jọ ní sùn má fi lọ mi kí tẹpẹ́ wíri ẹni kọ́kọ́ mi bẹ́ẹ̀ni wọ́n ti lọ́ọ̀dún tí mo rí bẹ́ẹ̀ sọ. Tóní mi tóní ìjẹ́ ni mo ṣe dúró látàwọn. Mo ti wà yìí mo lọ́ọ̀fù nítorí. Wọ́n ìkọ̀wé rẹ̀ tán kún lẹ̀. Tí mo ń tọ́, wọ́n ní mo lọ́ fún rẹ̀, wọ́n kò sí nǹkan tí mi lè ṣe fún ọ, mo lè tọ̀tọ̀ lé fún ọ. Bẹ́ẹ̀ni mi, mo lọ́ fún rẹ̀, mo láìkì rẹ̀, mo fẹ́ kí n máa jẹ, kájọ máa ṣe bẹ́ẹ̀. Kò sí wàhálà. Kò sí wàhálà. Ó ti lọ́ fún mi. Mo ti lọ fún yín. Ó ti láìkì Mo ti lọ fún yín. Ó ti kọ́ mi. Ẹ ní sùúrù. Ẹ ní sùúrù. A máa kíìsì bọ̀ kò sí ẹ ní sùúrù. Ẹ kàn ẹ ní sùúrù. Ẹ gbẹ́jẹ́ rìsíìfù kọ yìí. Baby love you. Baby hold on. Jẹ́ kí n pí kọ́ mi. Bẹ́ẹ̀ni mi, mo fẹ́ kíìsì. Mo máa kíìsì. Bẹ́ẹ̀ni kíìsì. Mo máa kíìsì. Hello. Hello. Máa bá márèjì wá, a máa dé márèjì. Ẹni la máa ṣe. Ẹni yìí ni. Ní sùúrù. Hello. Ọlọ́run ní kí n báyìí, èmi jẹ́jẹ́, èmi ojú Ó mà ṣe ẹni a wí fún ọba jẹ́ ó gbọ́ ẹni a sọ̀rọ̀ fún ọba jẹ́ ó gbà má ṣe ti padà wá rùn ún lọ́wọ́ ìgbẹ̀yìn lódò lókun. Ọ̀rẹ́ wo tó mo fẹ́ dúpẹ́ lọ́wọ́ ẹ̀ tí kò bá sí ìwọ kí la bá máa sọ nípa ọ̀rọ̀ wọn. Wọ́n mi láìkẹ́ jàre ṣé torí ọ̀rọ̀ owó yẹn ló fi dá mi dúró báyìí. Wọ́n mi láìkẹ́ kí la wà fúnra wa fún. Ṣọ́kẹ́ ṣáà ti balẹ̀. Ọkọ mi ti balẹ̀ ó balẹ̀ ọlẹ́ náà ni. Mo jẹ́ ká lọ jàre. Olókun àdá ó mà ṣe ó ti padà wá rùn ún lọ́wọ́. Àní mo kówó sínú ilé, mo bá mi sọ a ní ẹsẹ̀ sùúrù láàṣẹ. sùúrù wo ló bá mi sọ? Mo ní mo kówó sínú ilé, mo bá mi sọ pé kí mi kówó sínú ilé ṣé mi má bí tí mo kówó alẹ́ ní sí sùúrù ẹ sábà báwọn ọmọ tàbí kò sí ti jalè nù wọn. táwọn ọmọ ẹbá yà ti dé kán yá kówó mi jáde fún mi ní o. Mo bí tí mo fowó mi sínú wọdóòpù lówó mi wà o. Gbọ́dọ̀ má fi owó yìí o. Kí n yá. Kúnlé. Ó ti ẹ̀dá báyìí. Bó ló ti ń bọ̀? Ẹ ò mọ lẹ́sọ̀ dà mọ̀ ọ̀rẹ́ mi ń sà. Ta ló kówó mi nínú wọdóòpù? Dáàdì mi tó bá ń lè wá fún mi lówó náà mi ò lè lọ́nu ọdún kan láti ọmọ. Ókèé. Ṣé ò ń gbọ́ mẹ́? ọmọ àwọn ọmọ mi ẹ jalè kò sí nǹkan tó fẹ́ fowó yín ṣe. Ó owó mi nínú yín. ọ̀rọ̀ owó ẹni Mi ò sùúrù. débi owó yára.
ó dé lójú. má ní ẹkúlé. bí n pé o tiẹ̀ dábàá. dádì ẹkúlé sàn. báwo ni ọmọ dáadáa. níbo ni wọ́n ti ń bọ̀. lọ sọ́dọ̀ àwọn ọ̀rẹ́ mi mo ní kí lọ bá wọn ṣeré dẹ̀. o jáde lọ sọ́dọ̀ àwọn ọ̀rẹ́ ẹ̀ bí n pé jọ ta ló bá kówó tó wà nínú wọ́dúrópù mi. èmi ò kówó yín o mi ò kówó yín o mọ́m sí gan jẹ́rìí àbí mọ́m mi ò kówó yín o. ní sùúrù mi sọ pé o mówó mi o bóyá o bá mi kó owó yẹn tó bá mi kó pamọ́ síbì kan wọlé kó bá ń kó jáde. dádì mi ìmọ̀wó yín sà. bí n pé. dádì mi ìmọ̀wó yín ojú orí yín tó. bí n pé ìwọ́kọ́ ló mówó. mi ìmọ̀wó yín. kún lé sáà ìwọ́kọ́ ló mú owó. ìyá bí n pé. ìyá bí n pé. so o gbá àwọn ọmọ ẹ̀ ń sìn o wọ́n ní kò sẹ́ni tó mówó nínú àwọn méjèèjì. mo ti sọ fún yín náà tẹ́lẹ̀ pé mi ìnáwó tí ń jalè. kò sí wàhálà. a rí. jayé fẹ́ dé. irú èwo jayé tẹ ló fẹ́ dé. sá dáàdì mo fẹ́ jẹ́wọ́ sá. kí ló ṣẹlẹ̀. tí wàá lo kówó ni. ó mà ṣe ẹni àwí fún ọba jẹ́ ó gbọ́ ẹni àsọ̀rọ̀ fún ọba jẹ́ ó gbà má ṣe é ti padà wá rùn ún lọ́wọ́ ìgbẹ̀yìn lódò lókun àdá ó mà ṣe ó ti padà wá rùn ún lọ́wọ́ ó mà ṣe ẹni àwí fún ọba. I can explain. Daddy. So ìwọ ló mú so ti rán mẹ. kí ṣe sùúrù jayé fẹ́. Daddy ẹ kí n ṣàlàyé. ọ̀rẹ́ jayé ọ̀rẹ́ mi mọ́mí. ẹ̀ ń ṣèpàdé ọlọ́mọlé ni. Daddy. rárá olùkọ́ ẹ̀ ni. bẹ́ẹ̀ ni ẹ jẹ́ kí. bẹ́ẹ̀ ni ọ̀daràn tí mo fẹ́ kó wá mú. ọ̀daràn báwo ọmọ ẹ lélẹ́yìí. eléyìí sọmọ mi ọmọ àlè lélẹ́yìí. ọmọ àlè ni. bàbá ó ti sú mi ó ti sú mi wọ́n ní bí iná bá kó afẹ́rú bojú bọ́gẹ̀dẹ̀ bá kó afọmọ ẹ̀rọ pò wọ́n ní tálàdé ìbá sí ilé ọmọ ẹni ní jogún ẹni. bàbá ó ti sú mi lórí ọmọdé àti ṣègbìyànjú lọ́tún lọ́sì. mo mà ti ń dàgbà lọ ṣé wàá dìgbà tí n bá wá ń ronú funfun kí n tó wá lárẹ̀ mọ́ ni ó yẹ kémi náà ti lọ́mọ ẹ̀yin náà wò ó gbogbo nǹkan láti ṣe mo ti ṣègbìyànjú tó ìgbìyànjú pọ̀ tó sì hàn sẹ́yìn náà. a ti lọ hospital a ti lọ sí church a ti lọ sọ́dọ̀ àwọn àfáà a ti lọ sílé aláwo kódà kò síbi tá a ti lọ. bàbá ó ti sú mi. Kọ́lá bàbá sọ pé mẹ́ta là á pa mẹ́ta là á mọ̀ àwọn àgbààgbà mẹ́ta tó mọ̀ di ẹ̀ta ọ̀tún fẹ̀ wọ́n gbé ajá lágèrè àrọ̀ ni màjà ajá ní wọ́n ràn àwọn mẹ́tẹ̀ẹ̀ta là kọ́ mọ̀ ní fojú àlá májò sú ọ sọmọ pé abẹ́rẹ́ mú tójú ti mú a sì dí gbọ́dọ̀ a má gbada méjì ṣe bọ̀rọ̀bọ̀rọ̀ adé àfún ẹran fi jolúwa ẹ̀ so abẹ́rẹ́ mú tójú ti mú a sì dí gbọ́dọ̀ a má gbada méjì ṣe bọ̀rọ̀bọ̀rọ̀ adé àfún ẹ̀fọn fi jolúwa ẹ̀ so wò ó ayé ò ní sọ wá lóko pa sórí nípa tọmọ bíbí tó ń sọ ó bímọ o àwọn bímọ ṣé kí n mọ tán èyí nífẹ̀ẹ́ kan tọ́nà fún wọn jẹ nǹkan kan ò sí ọ o nǹkan kan ò sì mú ọ ó bímọ bẹ́ẹ̀ nǹkan ò sí ìyàwó rẹ kò sí níṣòro gan pẹ̀lú sọ wá mọ̀ pé tó bá tásìkò àti sùn fòwọ́là àsìkò Elédùmarè ní ètí ìtò mo lóore kan tí wọ́n ṣe fún ọ. ẹ ṣe mí lóore. àwòrán má ní gbàgbé ni wọ́n ṣe ọ́. ń dúpẹ́. ọmọ kan ń bẹ lọ́dọ̀ mi ìyá ọjọ́ tí ìyá rẹ̀ bí ni ìyá rẹ̀ ṣaláìsí àtìgbà náà ni mo ti ń kó pa ni mo ti ń kojó ni mo ń fájò obìnrin lọmọ náà àmọ́ lórí ìlàkàkà rẹ tí mo rí wípé ọmọ ń wúọ̀ láti bí n ó fà fún ọ ẹ fún mi ọ máa tọ́jú rẹ ẹ fún mi bẹ́ẹ̀ ni ìmọ̀ tọ́jú rẹ wọ pẹ̀lú ìyàwó ẹ tọ́jú rẹ torí mo nígbàgbọ́ wípé orí ọmọ báyìí ni àpọ̀ máa wáyé ẹ fún mi lọ́mọ ìmọ̀ tọ́jú rẹ. bàbá mo jọ yín lójú
má jọ yín lójú o. ẹ tún gbọ́ Kọ́lá kí ni o tó fẹ́ jọ mí lójú ju gbogbo nǹkan tó ti máa ń ṣe fún mi lọ ṣé níná ni àbí lílò wo ọmọ gidi ni ọ́ ọmọ tó ṣe é mú yẹn gàn ni ọ́ irú rẹ̀ kọ́ ni ń wà á rí i pé nǹkan ń ṣe ọ́ tí ń wà ní kó gèrè mọ́ láti jẹ́ kí nǹkan tó ń ṣe ọ́ ṣe kíni kó dohun gbàgbé ó bímọ. ẹ má tọ́jú ọmọ yìí o. bó ṣe rí nìyẹn ní tí mò ń fi pamọ́ láti jọ́ yìí tí mi ò jẹ́ kẹ́nìyàn kan mọ̀ ó nìyẹn ọmọ àlè ni ó yá mọ́ mú lọ. ọmọ àlè Bímpé ọmọ tó ṣẹlẹ̀ wà á tẹ̀lé wa dé station. wà á lọ ẹ jọ àwọn ẹgbẹ́ ẹjọ́ ẹ bá ọ̀rẹ́ yìí sọ̀rọ̀ ẹ jọ ẹ máa ó mà ṣe ẹni a wí fún ọba jẹ́ ó gbọ́ ẹni a sọ̀rọ̀ fún ọba jẹ́ ó gbà má ṣe é ti padà wá rùn ún lọ́wọ́ ìgbẹ̀yìn lódò lókun wàdá ó mà ṣe ó ti padà wá rùn ún lọ́wọ́.